Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time níbikíbi tẹ́ ẹ bá wà o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, láti December a tún bọ́ sí inú ọdún ààwẹ̀ báyìí. Ọlọ́run ò ṣeun tẹ́mi wá bẹ̀rẹ̀ lábẹ́ àtàlàfẹ́ ẹ̀mí wa tó dẹ̀ bẹ̀rẹ̀ náà lórúkọ Inshallah ẹ̀mí wa làjà. Ẹ jọ̀ọ́ mo wá bẹ̀ yín o, gbogbo ẹ̀yin followers mi. Ọwọ́ tẹ́ fi ń bá mi ṣe ètò mi, ẹ ní fi tọ́ lọ́wọ́ sàárè ọmọ o, ẹ ní fi gbọ́mọ sí. Owó ńláńlá báyìí lẹ máa fi gbà, iṣẹ́ kékeré owó ńlá, bílíọ̀nù, tírílíọ̀nù bẹ́ẹ̀ ṣe máa gbà ní ẹ̀ lórúkọ Jésù. Gbogbo owó tó bá mi ṣe ètò mi ò ní fọwọ́ gbọ́mọ sí lórúkọ Ọlọ́run alágbára ni mo gbàdúrà. Ọlọ́run o, a bẹ̀ ẹ́ o, gbogbo àwọn olówó wa ní Nàìjíríà yìí, Olúwa bá kó sí wọn nínú o. Kẹ́ ẹ wá jáde, kẹ́ ẹ wá ṣàánú àwọn èèyàn o. Ẹ gbówó jáde, kẹ́ ẹ ṣàánú àwọn èèyàn, kẹ́ ẹ ṣàánú àwọn tẹ́bí ń pa nínú àwẹ̀ yìí. Ẹ bá yan Sakaa, kẹ́ ẹ kó jáde, kẹ́ ẹ fáwọn èèyàn lówó kó fi róúnjẹ, àbí kẹ́ ẹ fún wọn lówó, kẹ́ ẹ lọ ra ráìsì. Owó tẹ́ lọ fi rì mọ́lẹ̀, tẹ́ ẹ gbé pamọ́, ẹ jọ̀ọ́ ẹ bá gbé jáde. Torí Ọlọ́run mo bẹ̀ yín ni, gbogbo ẹ̀yin olówó Nàìjíríà, tẹ́ ẹ bá mi ṣàánú àwọn èèyàn nínú àwẹ̀ yìí, tẹ́ ẹ fáwọn opó, tẹ́ ẹ fáwọn ọmọ kéékèèké tí wọ́n ò rí jẹ, tí wọ́n ò rí mu, àti àwọn tó ń ṣiṣẹ́ owó láti fi jẹun. Ẹ ní sọmọ nù. Ìwọ tó bá mi tọ́jú àwọn èèyàn nínú ọdún yìí lórúkọ Ọlọ́run alágbára, bó ti ṣe ná kan owó rà ibi Ọlọ́run máa bá mi fi rọ́pò fún ẹ. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú. Owó tẹ́ kó sílé ẹ kó bá mi jẹ́ kó jáde bá mi ṣàánú àwọn èèyàn. Ó kọ́lé 2 sí Àjà, ó kọ́lé 3 sí Banana Island, ó kọ́lé 20 sí Abuja. Gbogbo ẹ̀ náà asán lórí asán ni. Wọ́n ní wọ́n kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mẹ́ni tí ó ná. Torí Ọlọ́run mo bẹ̀ gbogbo ẹ̀yin olówó Nàìjíríà yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe ètò yìí torí Ọlọ́run. Kó jálé kó já oko, gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wo ètò yìí, kẹ́ bá mi ṣe ẹni dààmú tẹ́ bá mi ṣe ètò yìí. Ẹ jẹ́ kó jálé kó já oko, ẹ bá mi ṣàánú àwọn tálíkà tí ò ní o. Ebi ń pa ayé. Àwọn tó lọ́mọ 5 tí wọ́n ò ń jẹjẹ, àwọn tó lọ́mọ 3 tí wọ́n ò ń jẹjẹ, àwọn tó ní ẹyọ kan tí ò sówó, àti gbogbo àwọn tí ò ní iṣẹ́ lọ́wọ́. Gbogbo ẹ̀yin olówó Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú. Mo fi ànábì Muhammad sallallahu alaihi wasallam tá ń sìn, mo fi bẹ̀ yín. Ẹ bá mi kó owó jáde, ẹ bá mi ṣàánú, ẹ bá mi ra ráìsì fáwọn èèyàn, ẹ bá mi ra sẹ̀mó fáwọn èèyàn, ẹ bá mi ra gàrí fáwọn èèyàn. Tí ẹ ò bá lè pín, ẹ gbé fáwọn tó bá yín pín. Kẹ́ ẹ jẹ́ kí wọ́n bá yín pín. Bí wọ́n ti ṣe ń pín fún yín báyìí, wọ́n ní òkè báyìí lọ wà fún yín gbé. Gbogbo bẹ́ẹ̀ ti ṣe bó ṣe fún àwọn báyìí. Ọlọ́run máa fọ̀pọ̀lọpọ̀ rọ́pò, a máa fọ̀pọ̀lọpọ̀ rọ́pò. Owó tí gbogbo yẹn kó pamọ́, tí gbogbo àwọn olówó yìí kó pamọ́, kò síbi tá a kó lọ. Ọ̀pọ̀lọpọ̀ owó ló ti ṣègbè mi tí wọ́n rí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣègbè mi tí wọ́n gbé sí. Ẹ jọ̀ọ́, àwọn ẹbí ń pa àwọn èèyàn. Ẹ bá mi jáde, bá mi ṣàánú tálíkà. Ẹ bá mi ṣàánú àwọn tó fẹ́ gbàwẹ̀ tí ò sówó lọ́wọ́, ẹ ṣàánú. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ ní dààmú. Ọwọ́ yẹn ò ní kọ̀sàlẹ̀ àpò. Owó tẹ́ ẹ bá ní ẹ gbé jáde, ẹ bá mi fi ṣàánú àwọn èèyàn tẹ́bí ń pa o, ebi ń pa ayé o. Àwọn èèyàn kan wà tí wọ́n fẹ́ gbà tí ò sówó. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, gbogbo ẹ̀yin olówó wa, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ billionaire, trillionaire. Ẹ jọ̀ọ́ ẹ bá mi jáde, ẹ bá mi ṣàánú àwọn èèyàn. Ẹ bá mi ṣàánú àwọn èèyàn. Àwọn èèyàn fẹ́ gbàwẹ̀ tí wọ́n ò rí owó tó ń fẹ́ fi gbàwẹ̀. Tẹ́ ẹ bá ti lágbára, ẹ bá mi kó jáde. Ìwọ tó bá mọ̀ pé o ò lè bọ́ta pín owó, màá pín ní nọ́mbà mi yìí o, sórí ibi yìí o. O lè sẹ́ǹdì ẹ̀ sí mi yé kìtì parapọ̀. Kábẹ́ pé àwọn èèyàn wọ́n dẹ̀ máa ṣàdúrà fún ẹ. Torí èmi náà ṣe dúró yìí. Nínú ọdún, nínú oṣù tí mo bọ́ sí, mo ti ní ohun tí mo fẹ́ fún àwọn opó, àwọn tí wọ́n ò rówó ná, àwọn ọlọ́mọ tó gbọ́mọ dání tí ò sówó tó fẹ́ fi jẹun lọ́wọ́ wọn. Gbogbo ohun tèmi náà bá ní, mo fẹ́ fún wọn. Tó bá fẹ́ fi tiẹ̀ sí, kábẹ́ ẹ fi pín, màá fún yín nọ́mbà mi o. Ẹ jọ̀ọ́ o, nọ́mbà mi ni 080 3713 83 83. Lẹ́ẹ̀kan sí.